Lord. Ní orúkọ Jésù. In the name of Jesus. Olúwa, a gba àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ rẹ yìí. Lord, we are bringing your word to our people. A bẹ̀bẹ̀ kí o fún wọn ní òye kí ó lè yé wọn. We pray that you give them Ní understanding. orúkọ Jésù Olúwa wa. In the name of Jesus our Lord. Praise the Lord. Hallelujah. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ wa. Our friends, Mo fẹ́ kó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ìgbìyànjú yìí. I want you to listen to this exhortation. A fẹ́ sọ nípa agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. We want to talk about the power in the blood of Jesus. Ọ̀pọ̀lọpọ̀ nígbà wo ló mọ̀ nípa agbára yìí? Many Christians know about this Báwo ìwọ power. tó ń gbọ́ mi tó ò bá ti ṣe onígbàgbọ́? But if you are not a Christian, my Mo fẹ́ kó listener, mọ̀ pé agbára wà nínú ẹ̀jẹ̀ Jésù yìí. I want you to know there is power in the blood of Jesus. A fẹ́ sọ ohun tí ẹ̀jẹ̀ Jésù jẹ́ fún àwa We ènìyàn. want to explain to you what the blood of Jesus is. Bóyá ìwọ tó rò pé lẹ́sìn mìíràn ni ọ́ tó bá gbọ́. You who belongs to another religion, perhaps when you hear Tó this, bá rí ohun tí ẹ̀jẹ̀ Jésù jẹ́ wàá and lè you see what the ronúpìwàdà. blood of Jesus is, maybe you will repent. Wàá lè wá sí ọ̀dọ̀ Jésù fún And ìgbàlà then you will tirẹ̀. seek after Jesus and accept your own. Bíbélì sọ wípé The Bible says nípa ẹ̀jẹ̀ Jésù yìí that sẹ́ by this blood of Jesus, ni àwa ènìyàn lè rí ìdáláre gbà lọ́wọ́ we Ọlọ́run. can see a righteousness from Kò God. sí ọ̀nà mìíràn mọ́. There is no other way. Ká kọ́kọ́ lọ kà láti ìwé wòlíì Àìsáyà Let's read first from the book of the prophet Isaiah, ẹsẹ̀ kẹtàléníàádọ́ta. chapter 53. A fẹ́ sọ gẹ́gẹ́ bí Àìsáyà ti sọ tẹ́lẹ̀ nípa olùgbàlà tó ń bọ̀. Isaiah prophesied about the coming Messiah. Ní ẹsẹ̀ ìkẹwàá rẹ̀, In verse 10, a fẹ́ sọ ohun tí wòlíì Àìsáyà sọ pé olùgbàlà yóò ṣe fún àwọn ènìyàn. Isaiah prophesied about what the Messiah would do for Tó men. bá ní àyè tó kó lọ ka gbogbo wòlíì Àìsáyà orí kẹtàléníọgbọ̀n yẹn. I would like you actually to read the whole of chapter 53 of Isaiah when you have time. Ó ń sọ nípa bí olùgbàlà ṣe wá jìyà fún àwọn But ènìyàn. here it talks about how the Savior came to die for men. Ó sì wá sọ pé láti ní ẹsẹ̀ ìkẹwàá rẹ̀. In verse 10, Oníṣùgbọ́n ó wu Olúwa say, yet it pleased the Lord láti pa á lára. to bruise him. Ó ti fi í sínú ìbànújẹ́. He has put him to grief. Nígbà tí ìwọ ó fi ẹ̀mí rẹ̀ ṣẹbọ fún ẹ̀ṣẹ̀. When thou shalt make his soul an offering for sin. Arákùnrin ṣe o gbọ́ yẹn. Can you hear that? Ọlọ́run fi ẹ̀mí olùgbàlà ṣe ẹbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn. God made the soul of the Savior as an offering for sin. Hallelujah. Praise the Ohun tí a Lord. fẹ́ tọ́ka sí nìyẹn. That's what we want to point out to you. Jésù Kristi wá sórí ilẹ̀ ayé yìí sẹ́. Jesus Christ came to this world Láti fi ara rẹ̀ ṣe ètùtù ẹ̀ṣẹ̀ fún àwọn to make ènìyàn. himself an propitiation for the sins of man. Bíbélì sọ pé Bible láti ìgbà says tí Ádámù ti dẹ́ṣẹ̀ that from ìkíní the yẹn, days of Adam, gbogbo ènìyàn láti fi sínú ẹ̀ṣẹ̀. all men are under sin, Gbogbo ènìyàn ló sì ti jẹ̀bi Ọlọ́run. and all men have forsaken A God. tiẹ̀ sọ pé gbogbo ènìyàn ló sá ti dẹ̀ṣẹ̀. And the Bible says, for all have Gbogbo wa ló sá sinned, ti dẹ́ṣẹ̀, a sì ti rú òfin Ọlọ́run. and we have all broken the commandments of God. Ṣùgbọ́n nítorí ilé ìní Olúwa ṣe pèsè olùgbàlà. But because of this, God provided a Savior Ẹni tí ó máa ra gbogbo aráyé padà. who will redeem all men. Kó tó di pé olùgbàlà wá, But because before the Savior came, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń gbìyànjú láti dé ọ̀dọ̀ Ọlọ́run. men kept on trying to seek their own way to Wọ́n ń God rú ẹbọ ẹran, wọ́n ń rú ẹbọ àkàrà oríṣiríṣi. by sacrifice animals and food of all kinds. Ṣùgbọ́n eléyìí wọ̀nyí ò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run rárá. But these are not acceptable before God. Bíbélì sọ pé The Bible says láìsí ìtàjẹ̀sílẹ̀ that without the shedding of kò blood, dárí ẹ̀ṣẹ̀ jì ni. there is no remission of sin. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé But I want you to know this, Ọlọ́run ò kì í gba ẹ̀jẹ̀ ẹran àti ẹ̀jẹ̀ ewúrẹ́. that God does not accept the bloods of goats and rams and animals. Ṣùgbọ́n ó fi ètùtù kan tí kálára rẹ̀ fúnra wa But fún àwa he ènìyàn. gave only one sacrifice for man. Eléyìí ló ti ṣe ìpinnu láti ìgbà And this ìgbà is that which he ìkíni yẹn. has promised before.
nígbà tí ó sì tó àkókò ó sì rán olùgbàlà náà wá sórí ayé. And when the timing of the fulfillment came, he sent the Savior to the world. nítorí pé ẹ̀jẹ̀ ẹran ènìyàn àbí ẹ̀jẹ̀ ẹranko kò lè nìkan tẹ́ Ọlọ́run lọ́rùn rárá. Because the blood of any man or the blood of any animal cannot sacrifice God. nítorí pé gbogbo ènìyàn ló ṣàti dẹ́ṣẹ̀. Why? Because all men have sinned. ẹ̀jẹ̀ ènìyàn ò lè tu Ọlọ́run lọ́rùn rárá. So the blood of man cannot satisfy God. ẹ̀jẹ̀ ènìyàn ò lè mú ẹ̀ṣẹ̀ kúrò nítorí pé ẹ̀jẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni. The blood of a man cannot wash away sins because he's a sinner himself. ẹranko ò dẹ̀ lè dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn. And an animal cannot forgive any man his sin. báwo lọ́lọ́run ṣe máa wá ṣe léyìí? How then is God going to take away our ṣé a máa fi lè sin? dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo ènìyàn? That all men's sins will be forgiven. àfi kọ́lọ́run mú ẹ̀jẹ̀ Ọlọ́run tìkára lára rẹ̀ wá. The only way is to bring the blood of God himself. nípa Ọlọ́run nìkan náà ni ò lẹ́ṣẹ̀. Because only God is sinless. òun ló mú kí Ọlọ́run tìkára lára rẹ̀ wá gbé ẹran ara ènìyàn wọ̀ lórí And ayé that's why yìí. God himself came in human flesh. tó ti sọ tẹ́lẹ̀ pé òun ń bọ̀ tìkára Even lára as he òun. has prophesied that he will come Gẹ́gẹ́ tó himself. sọ pé a máa bí ọmọ kan fún ni nìyẹn. By saying that a child shall be born unto ìwé you. ìwúlẹ̀ Àìsáyà orí kẹsàn-án. In the book of Isaiah chapter 9, ẹsẹ̀ kẹfà. verse 6. ó sọ pé a bí ọmọ kan fún ni sẹ́. It says a child shall be born unto you. tí ìjọba yóò wà ní èjìká rẹ̀. And the government shall be upon his shoulder. ní orúkọ rẹ̀ yóò sì máa jẹ́. And his name shall be called ìyanu. Wonderful, olùbánidámọ̀ràn. Counselor, Ọlọ́run alágbára. Almighty God, bàbá ayérayé. the everlasting ọmọ Father, aládé àlàáfíà. the Prince of Peace. hallelujah. Praise the Lord. ìyẹn ni pé báwo lọ́lọ́run ṣe máa ní ká máa bóyá ọmọkùnrin kan tẹ́lẹ̀. So how is this supposed to happen? báwo lọ́lọ́run ṣe máa sọ pé ká tó máa pe ẹnìkan ní Ọlọ́run alágbára bí? How can God say we should call somebody else the Almighty God? nítorí pé Ọlọ́run ìkàlà rẹ̀ ló ń bọ̀ lórí ayé nìyẹn. Because that somebody else is God himself. in Ọlọ́run ló human gbé ẹran flesh. ara ènìyàn wọ̀ It is God that came in human flesh. pé nígbà tó bá gbé ẹran ara ènìyàn wọ̀ yẹn. At that time, ìgbà yẹn ló lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rúbọ fún àwọn ènìyàn. then he can sacrifice his own blood for men. nígbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ aláìlẹ́ṣẹ̀ ni. Because it is a sinless blood. ẹ̀jẹ̀ yìí ló sì lè dárí jì gbogbo And that ènìyàn. is the only blood that can wash away our sins. òun ló mú kí Jésù sọ́ngbà tó wà lórí ayé. That is why Jesus said it when he was ní on the ìwé earth. Jòhánù orí kẹfà. In the book of John chapter 6. pé òun pé ẹran ara òun àti ẹ̀jẹ̀ òun lòun yóò fi wá láti jẹ. That he must give for us to eat of his flesh and of his blood. ní ẹsẹ̀ kejìléníọgbọ̀n. In chapter 32. ní orí kẹfà ẹsẹ̀ kejìléníọgbọ̀n. In John 6:32. ni Jésù bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ Júù sọ̀rọ̀. The Bible was talking to people listening to nígbà him. náà ni Jésù wí fún wọn pé. Then Jesus said unto them, lóòótọ́ mi mo wí fún yín o. Verily, verily, I say unto kì í you, ṣe Mósè ló fi oúnjẹ nì fún yín láti ọ̀run wá. Moses gave you not that bread from heaven, ṣùgbọ́n bàbá mi ló fi oúnjẹ òtítọ́ nì fún yín láti ọ̀run wá. but my Father giveth you the true bread from nítorí pé heaven. oúnjẹ Ọlọ́run lé ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. For the bread of God is he which cometh down from tí ó sì heaven, fi ìyè fún aráyé. and giveth life unto the world. arákùnrin àti arábìnrin. Friends, àwọn ará Júù ń béèrè pé kó fún wọn ní oúnjẹ, wọ́n rò pé àkàrà tí Mósè fún wọn yẹn ni. the Jews wanted him to give them physical bread. ṣùgbọ́n ní ẹsẹ̀ kẹtàléní ẹsẹ̀ ìkarùndínlógójì yẹn. But in verse 45, ìkarùndínlógójì. in verse 35, Jésù wí fún wọn pé. and Jesus said unto them, èmi ni oúnjẹ yìí. I am the bread of life. ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá. He that cometh to ebi me kì yóò pa shall á. never ẹni tí ó hunger, bá sì gbà mí gbọ́. and he that believeth on me òǹgbẹ kì yóò gbẹ mọ́ shall láé. never thirst. hallelujah. Praise the Lord. mo fẹ́ kà á mo máa kà á sí ìṣẹ́jú nítẹ̀síwájú sí kó lè gbọ́ ohun tí Jésù ń sọ yìí. I would like to read this further so that you can hear what Jesus ṣùgbọ́n says. mo wí fún yín pé. He says, For I say unto ẹ̀yin you, ti rí mi ẹ̀yin kò sì gbàgbọ́. that ye also have seen me and believeth not. ohun gbogbo tí bàbá fi fún mi yóò tọ̀ mí All wá. that the Father giveth me shall come to me, ẹni tí ó bá sì tọ̀ mí wá. and him that cometh èmi to kì yóò me tàánù bí ó ti wù kí I ó rí. will in no wise cast nítorí out. èmi sọ̀kalẹ̀ láti ọ̀run wá. For I came down from kì í ṣe heaven láti ṣe ìfẹ́ tí not ẹni tí kára to do mi o. mine own bí kò will, ṣe ìfẹ́ tí ẹni tí ó but rán the mi. will of him that sent me. èyí sì ni ìfẹ́ bàbá tí ó rán mi. And this is the Father's will
will which has pé sent ohun me, gbogbo tí ó fi fún mi, that of all which he hath given kí èmi me, kí ó má ṣe sọ I ọ̀kan should nínú lose wọn, nothing, ṣùgbọ́n kí èmi kí ó lè jí dìde ní ọjọ́ ìkẹyìn. but should raise it up again in the last day. Hallelujah. Praise the Lord. Arákùnrin àtàràmì tó ń gbọ́ My mi sẹ́, listeners, mo fẹ́ kó mọ̀ pé I want you to know this, Jésù ló máa jí gbogbo òkú that dìde o. Jesus Christ is going to cause all the dead to rise. Ó wá sórí ayé láti fẹ́ jẹ ara rẹ̀ rúbọ fún àwọn ènìyàn He níṣẹ́. came into the world to sacrifice himself for all men. Hallelujah. Praise the Ṣùgbọ́n Lord. àwọn ọmọ Júù gbọ́n kò yé wọn. But the Jews did not understand this. Jésù túbọ̀ tẹ̀síwájú fún wọn And so sẹ́. Jesus went further to explain. Ní ẹsẹ̀ ìkẹtàléníàádọ́ta. In verse 53, Nígbà náà ni Jésù wí fún wọn pé, then Jesus said unto them, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún Verily, yín. verily, I say unto Bí kò you, ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn, except ye eat the flesh of the Son of kí ẹ̀yin sì Man, mu ẹ̀jẹ̀ rẹ̀, and drink his ẹ̀yin blood, kò ní ìyè nínú ye yín. have no life in you. Ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi, Whoso eateth my tí ó flesh bá sì mu ẹ̀jẹ̀ mi, and drinketh my ó ní blood ìyè tí kò ní hath pẹ̀kun. eternal Èmi life, yóò sì jí i dìde ní and I ọjọ́ will raise ìkẹyìn. him up at the last day. Hallelujah. Praise the Ètò Lord. gbọ́lé ibi yẹ arákùnrin That's what àtàlábìnrin. Jesus said, my Ó ní friends. ní bó ṣe lè rí àjíǹde ní ọjọ́ ìkẹyìn yẹn He's sẹ́, talking about the way you can have resurrection tó in the tó last fi lè day, rí ìgbàlà. that you can have Ní pé salvation. kò jẹ ẹran ara It's by Jésù, eating of the flesh of kò sì mu Jesus ẹ̀jẹ̀ and Jésù. drinking of the blood of Jesus. Hallelujah. Praise the Lord. Eléyìí ni ìgbàlà ènìyàn. This is the salvation of man. Ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ pé kí ni ìdí eléyìí? You might be questioning, why is this so? Nítorí pé Bíbélì sọ pé It is because the Bible láì says sí ìtàjẹ̀ that sílẹ̀ without the shedding of a kò lè blood, dárí ẹ̀ṣẹ̀ jí there is ènìyàn. no forgiveness of Ọlọ́run ò sin. kí gba ẹ̀jẹ̀ ẹran ara The ẹran blood ènìyàn. cannot accept God does not accept the Ọlọ́run ò blood kí of gba man ẹ̀jẹ̀ ewúrẹ́ o. or the blood of goats. Ẹ̀jẹ̀ ẹni tí ò lẹ́ṣẹ̀ lọ́run gbà. He has to take the blood of his Ta ni sin, ò of wá ta sinless ló man. wá ṣe aláìlẹ́ṣẹ̀ láyé And who yìí? is the only person without sin in Àfi this Ọlọ́run world? tìkára ni ò Only lẹ́ṣẹ̀. God Eléyìí alone. ló mú kọ́lọ́run gbé ẹran ara ènìyàn wọ̀ That's tìkára why rẹ̀. God took the flesh Ó sì wá of sórí ilẹ̀ man ayé. and came into the A world. sì bí gẹ́gẹ́ bí ọmọ And he was ọmọdé. born as a little Ó child. sì gbé ìgbé ayé aláìlẹ́ṣẹ̀. And he lived a sinless Ó sì life. fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún àwọn ènìyàn. And he gave his own life down Ó for fẹnu rẹ̀ man. sọ pé èmi ní agbára láti fẹ̀mí mi lélẹ̀. He said himself that I have power to Mo sì lay ní down my agbára láti life, mú ẹ̀mí mi. and I have power to take Orí it kò sí up, ẹnikẹ́ni tó gbà lọ́wọ́ and mi. nobody can take it away from me. Wà ní kí n dé tí Jésù ní láti kú bẹ́ẹ̀. Then why did Jesus have to Gẹ́gẹ́ bí die? wòlíì Àìsáyà ti sọ fún wa It nígbà is tá a kà á because the lákọ̀ọ́kọ́. prophet Isaiah has Pé Ọlọ́run prophesied fi ọkàn rẹ̀ rúbọ fún àwọn ènìyàn ní. that God made his soul a sacrifice for sins, an Hallelujah. offering for sin. Praise the Yá tó Lord. wá ka ìwé Hébérù We read this also in the book of Hebrews, orí ìkẹsàn-án. chapter 9. A máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkànlá. We'll start from verse 11. Láti tún sọ fún wa bí Ọlọ́run ṣe mú ẹ̀jẹ̀ Jésù Kristi láti fi rúbọ fún àwọn ènìyàn. This explains further how the blood of Jesus was used as a sacrifice for man. Láti ẹsẹ̀ ìkọkànlá In sẹ́. verse Ó 11, ní ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí àlùfáà, but Christ being come as an high priest of àwọn ohun rere tí ń bọ̀ good things to come, nípa ṣe àgọ́ tí ó tóbi of good things to come, tí ó sì pé ju ti ìṣáájú, that is greater than the beginning, èyí tí a kò fi ọwọ́ pa, that was not built with hands, èyí ni tí kìí ṣe ti ẹ̀dá yìí, which is not of this world, bẹ́ẹ̀ ni kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ and it is not by the blood of goats àti ọmọ màálù, and calves, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun ti kárára rẹ̀. but by his own Ó blood. wọ ibi mímọ́ He lọ́kan ṣoṣo entered in once into the holy lẹ́yìn place, tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kún gbà fún wa. having obtained eternal redemption for us. Arákùnrin àti tó gbọ́ lè bí. Listeners, Ǹjẹ́ o fẹ́ ìdáǹdè do àìnípẹ̀kún you yẹn? want redemption, eternal life? Ìdáǹdè kúrò ní ọ̀run apádi ni o. This is redemption from hell. Ìdáǹdè kúrò ní ìbínú Ọlọ́run This tó ń is bọ̀ lórí ayé. redemption from the wrath of God that is coming Ìdáǹdè kúrò upon the nínú world. ègún tó Ọlọ́run ti This fi is sórí ẹ̀ṣẹ̀. redemption from the curse that is upon sin. Ẹni tó bá ń dẹ́ṣẹ̀ Bíbélì sọ pé ẹrú ni ó ń tọ̀ ń jẹ́ fẹ́ For the ṣẹ̀. Bible says, whosoever sins is a slave unto sin. Bíbélì sọ pé èrè ẹ̀ṣẹ̀ ni ikú. And the Bible says the wages of sin is death. Kì í ṣe ikú ara yìí It nìkan. is not just the death of the flesh, Ikú inú adágún iná. but also death in the lake of fire. Ọlọ́run pinnu láti
láti ra ènìyàn padà kúrò nínú ìbínú yìí. But God has promised to redeem man ló from ṣe this wá fi cause. ẹ̀jẹ̀ òun ti kára rẹ̀ rúbọ fún wa. And that is why he used his sacrifice, his own blood for our ẹ̀jẹ̀ sins. Jésù Kristi la fi ṣe ètùtù The ẹ̀ṣẹ̀ náà. blood of Jesus was the ohun tí a kà sacrifice for nínú sin. Hébérù orí kẹsàn-án And ẹsẹ̀ that is kejìlá what we yẹn. have read in the book of Hebrews chapter 9 verse pé 12. kì í ṣe ẹ̀jẹ̀ ewúrẹ́ àbí ẹ̀jẹ̀ ọmọ màálù That it rárá o. was not the blood of goats and cows, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun ti kára but rẹ̀. by his own blood. Jésù fi wọ ibi mímọ́ jùlọ lẹ́ẹ̀kan ṣoṣo. He entered in once into the holy place. arákùnrin àtàlábìnrin. Friends, já sọ àlàyé yìí fún ẹ. let us explain this. kí Jésù ó tó dé. Before Jesus came, wòlíì Mósè sọ fún àwọn ọmọ Júù. the prophet Moses told the pé Jews nígbà tí wọ́n bá kọ́ tẹ́ḿpìlì Ọlọ́run. that they should, and when they build the temple of God, pé kọ́ máa ṣe ètùtù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ara wọn that they lọ́dọọdún. should sacrifice there for forgiveness of their sins every year. ẹ̀ẹ̀kan lọ́dún ni wòlíì àgbà wọn máa gbé àbí àlùfáà àgbà wọn máa gbé ẹ̀jẹ̀ ewúrẹ́ lọ síwájú pẹpẹ. The high priest was supposed to take the blood of rams into the altar once a year, lẹ́ẹ̀kan lọ́dún ni yóò máa wọ ibi mímọ́ tá à ń pè ní ibi mímọ́ jùlọ náà ní entering tẹ́ḿpìlì. into the holiest place within the temple, that once a year. ṣùgbọ́n ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń gbé ẹ̀jẹ̀ ewúrẹ́ lọ síwájú pẹpẹ Ọlọ́run níjọ́ náà But he nígbà only náà. goes there once a year. ṣùgbọ́n kí n dé tó yẹ pé ó ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún. But why did he have to do that annually? nítorí pé ìgbà gbogbo làwọn èèyàn ń dẹ́ṣẹ̀. Because man sins all the time. tí wọ́n bá ti gbé ẹ̀jẹ̀ lọ lé ní bóyá Ọlọ́run dáríjì tọdún yìí tọdún tó ń bọ̀ wọ́n á tún gbé ẹ̀jẹ̀ míì lọ síwájú pẹpẹ. Because even though they sacrifice the blood once this year, they sin again next year, and they have to repeat the same thing every year. ẹ̀jẹ̀ ewúrẹ́ ò lè nìkan mú ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn And ènìyàn this kéèyàn má dẹ́ṣẹ̀ is mọ́. signifying that the blood of rams cannot take away the desire to sin from the heart of man. a kàn fi ń dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn. It was just used as a way to forgive sins tàbá from dẹ́rẹ́ man. ẹ̀ṣẹ̀ jẹ́ lé ní tó bá tún ṣẹ̀ lọ́la ó tún ti dẹ́ṣẹ̀ náà. If your sins are forgiven today and you sin tomorrow, you are still a sinner. jẹ́ ti Bíbélì sọ pé ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ẹ̀jẹ̀ màálù ò lè nìkan gba àwa ènìyàn là And that's why the Bible says the blood of rams and goats cannot save us. ṣùgbọ́n ìdáǹdè àìnípẹ̀kun ni a sọ pé Jésù wá ṣe fún àwa For ènìyàn. Jesus Christ came to give us eternal kí ni salvation. jẹ́ ìdáǹdè àìnípẹ̀kun? What does it mean to give us eternal ìyẹn ni redemption? pé láti mú ẹ̀ṣẹ̀ kúrò pátápátá kó má lè It dẹ́ṣẹ̀ mọ́ means béèrè. that sin is taken away once and forever, and you cannot sin anymore. ẹlẹ́fẹ̀ẹ́ lè máa ṣe bẹ̀ pé gbogbo àwọn rẹ́fẹ̀rẹ̀lì ìjọ yín náà ni mo mọ̀ tó ń dẹ́ṣẹ̀ Well, you lójoojúmọ́. might beginning to laugh and say that reverends sin every mo time. fẹ́ kọ́ mọ̀ pé wọ́n tí ìdàtún bí ni. But I want you to know that it's because they have not Bíbélì sọ become pé born àwọn again. tí a bí nípa ti Ọlọ́run wọ̀nyẹn wọn kì í The dẹ́ṣẹ̀. Bible says that he that is born of God cannot torí pé sin. irú Ọlọ́run ń gbé inú wọn ni. Because the seed of God is within ní wọn kò them. sì lè dẹ́ṣẹ̀ mọ́. And they cannot sin nítorí pé anymore. a ti bí wọn nípa Ọlọ́run. Because they have been born by God. àní ẹ̀mí mímọ́ ló máa bẹ̀rẹ̀ sí ní darí àwọn a sì máa ṣàkóso àwọn tó ti di àtúnbí And the bẹ́ẹ̀. Holy Spirit is the guide and director for them that have been born again. hallelujah. Praise the Lord. ìdáǹdè àìnípẹ̀kun tí Jésù wá ṣe nìyí. This is the eternal redemption that Jesus brought for Díẹ̀ man. tí ó láti gbé ẹ̀jẹ̀ tó ju ẹ̀jẹ̀ ewúrẹ́ lọ And síwájú that is pẹpẹ why he yẹn. had to go into the altar with a blood greater than the blood of rams. ẹ̀jẹ̀ aláìdẹ́ṣẹ̀ rárá. This was blood of a sinless kì person. í wá ṣe pé kó wàá gbé lọ lọ́dọọdún rárá. And he did not have to do this every year. ó láti kó máa gbé kì í wá tún ṣe pẹpẹ ti ayé ìlú máa gbé níwájú And he rẹ̀ o. did not take this altar to a physical earthly kì í ṣe temple. tẹ́ḿpìlì ayé ìlú máa gbé lọ síwájú He rẹ̀ did rárá not o. take the blood to an earthly temple. díẹ̀ tí Jésù fi jíǹde kúrò ní òkú And nìyẹn. that is why Jesus rose from the tó sì wá dead gòkè lọ sí ọ̀run. and ascended into wá heaven gbé ẹ̀jẹ̀ ara rẹ̀ lọ sí tẹ́ḿpìlì ti Ọlọ́run lọ́run and took his own lọ́run. blood into the heavenly temple lẹ́ẹ̀kan ṣoṣo gbére. once ó sì fi ẹ̀jẹ̀ náà síwájú pẹpẹ lọ́run. and took that blood into the altar in láti lè heaven fi mú ìdáǹdè ẹ̀ṣẹ̀ fún gbogbo ènìyàn tó bá tọ̀ wá. to bring redemption unto all men that will seek unto him. ìdáǹdè àìnípẹ̀kun. And this is eternal redemption. hallelujah. Praise the ilé ìní Lord. Jésù ṣe fáwọn It's ènìyàn. what Jesus brought for man. Bíbélì sọ ní ẹsẹ̀ kẹtàlá yẹn sẹ́. For in verse 13 the Bible ó ní says, nítorí bí ẹ̀jẹ̀ akọ màálù àti ewúrẹ́. for if the blood of bulls and of tí a goats fi ń wọn àwọn
wọn tí ó ti sọ di aláìmọ́. And the ashes of heifer, sprinkling the unclean. Bá ń sọ ni di mímọ́ fún ìwẹ̀nùmọ́ ara. Sanctify to the purifying of the flesh. Mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi. How much more shall the blood of Christ, ẹni nípa ẹ̀mí ayérayé, who through the eternal Spirit tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run, offered himself without spot to láì ní God, àbàwọ́n, yóò wẹ èérí ọkàn yín mọ́. purge your conscience from dead Kúrò works, nínú òkú ẹ̀ṣẹ̀ àti láti sin Ọlọ́run alààyè. to serve the living God. Hallelujah. Praise the Ṣùgbọ́n ọ̀pọ̀ tí Lord. Bíbélì tún sọ yẹn. This is what the Bible says. Nígbà tí a fi ẹ̀jẹ̀ màálù wọ́n àwọn ènìyàn nígbà ayé Mósè. In the days of Moses, the blood of bulls and goats were sprinkled on men A fi wọ́n wọn ká lè máa fi dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. for the forgiveness and purifying of their Ó flesh. sọ wọ́n di mímọ́ fúngbà díẹ̀. It's sanctifying them for a season. Gbọ̀ngbà tó bá tún di dẹ́ṣẹ̀. But after they have sinned Wọ́n again, tún ti ṣubú sí òfin they have fallen again into sin. Bíbélì sọ pé mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi tìkálára rẹ̀. The Bible says, how much more shall the blood of Jesus, Ẹni nípa ẹ̀mí ayérayé, who by the eternal Spirit tó fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run lé àìní offered àbàwọ́n. himself without spot Wọ́n to mọ̀ pé God, yóò wẹ èérí ọkàn wa mọ́. how much more shall his blood purge your conscience from dead works? Ọkàn ni Jésù ń wẹ̀ mọ́. Jesus washes the heart Láti lè mú àbàwọ́n àti ẹ̀ṣẹ̀ kúrò gbére ni. to take away all kinds of uncleanness forever. Hallelujah. Praise the Bàbá Lord. tún kà láti ẹsẹ̀ kọkàndínlógún yẹn. If we read verse 19, Onítorí nígbà tí Mósè ti sọ gbogbo àṣẹ fún gbogbo àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin. for when Moses had spoken every precept to all the people, Ó mú according to the law, ọmọ màálù àti ti ewúrẹ́. he took the blood of cows Pẹ̀lú and of omi goats àti òwú òdodo. with water and òdòdó scarlet wool àti ewé ìsopù. and hyssop, Ó sì fi wọ́n àti ìwé pàápàá àti gbogbo ènìyàn. and sprinkled both the book and all the people, Wípé èyí lé ẹ̀jẹ̀ májẹ̀mú tí Ọlọ́run pa saying, láṣẹ this fún is yín the o. blood of the testament which God hath enjoined unto you. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ li ó sì fi ẹ̀jẹ̀ wọ́n àgọ́. Moreover, he sprinkled the blood both in the Àti tabernacle gbogbo ohun èlò ìsìn. and all the vessels of the Ó ministry. sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ And bí almost òfin. all things are by law purged with Àti blood, láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì. and without shedding of blood is no remission. Nítorí náà a kò lè ṣàìfi ìwọ̀nyí wẹ àwọn àpẹẹrẹ ohun tí ń bẹ lọ́run mọ́. It was therefore necessary that the patterns of things in the heavens should be purified with Tó these. gbọ́ báyìí arákùnrin àti arábìnrin. Listen to this, my friends. Gbogbo àwọn àgọ́ tí a tẹ́ sí ilẹ̀ ayé yìí tá a pè ní tẹ́ḿpìlì Ọlọ́run yẹn. All of the tabernacles that made up the temple in the days of Moses, Àpẹẹrẹ ló jẹ́ fún they were ìṣègbè tó wà all lọ́run. patterns of what's in the heavens. Ṣùgbọ́n nígbà tí Jésù Kristi wá sórí ayé tó jíǹde kúrò ní òkú. But when Jesus rose from the dead, Ó gbé ẹ̀jẹ̀ ara rẹ̀ lọ sí tẹ́ḿpìlì ti ọ̀run lọ́hùn-ún. he took his own blood into that heavenly temple Láti lọ fi ẹ̀jẹ̀ ara rẹ̀ wọ́n tẹ́ḿpìlì Ọlọ́run lọ́hùn-ún. to sanctify that temple. Ní ẹsẹ̀ ìkẹrìnléníogún yẹn. In verse 24, Nítorí Kristi kò wọ ibi mímọ́ tí a fi ọwọ́ ṣe lọ. for Christ is not entered into the holy Tí í places ṣe made àpẹẹrẹ with ti hands, òtítọ́. which are the figures of the Ṣùgbọ́n truth, ó lọ sí ọ̀run pàápàá. but into heaven itself, Nísinsìnyí láti fara hàn níwájú Ọlọ́run fún now wa. to appear in the presence of God for us. Ó ní kì í sì ṣe pé kí ó lè máa fi ara rẹ̀ rúbọ nígbà gbogbo o. Not yet that he should offer himself often, Bí olórí àlùfáà ti máa ń wọ inú ibi mímọ́ lọ́jọ́ as the high ọdọọdún. priest entered into the holy Tí ó ń place ti ẹ̀jẹ̀ every tí kì í year ṣe tirẹ̀ o. with blood of others. Bí bẹ́ẹ̀ kọ́ òun kì bá má ṣàì má jìyà nígbàkúgbà láti ìpìlẹ̀ ayé. For then must he often have suffered since the foundation of the Ní world. pé ká nígbàkúgbà ni Jésù Kristi láti máa gbé ẹ̀jẹ̀ rẹ̀ lọ síwájú In other words, if Jesus have to repeatedly go with his blood pé to the ìgbà gbogbo ni offering, ìbá máa jìyà bẹ́ẹ̀ bí. then he would have to keep on suffering all the Ṣùgbọ́n time. nísinsìnyí ó fi ara hàn lẹ́ẹ̀kan ṣoṣo Now once in the end of the ní world òpin has he ayé láti mú appeared ẹ̀ṣẹ̀ kúrò nípa ẹbọ ara rẹ̀.
to put away sin by the sacrifice of himself. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. And as it is appointed unto men once to die, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. but after this the judgment. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo. So Christ was once offered to bear the sins of many. láti rú ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀. To bear the sins of many. Yóò farahàn nígbà kejì. And unto them that look for him. láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Shall he appear the second time without sin unto salvation? Praise the Lord. Ǹjẹ́ òun fẹ́ Jésù Kristi báyìí? Do you want this Jesus, my friend? Ǹjẹ́ o fẹ́ friend? ìgbàlà Jésù báyìí? Do you want the salvation that Jesus brings? Ǹjẹ́ o fẹ́ kí Jésù wá gbà ẹ́ là kúrò ní ìbínú Ọlọ́run? Do you want him to come and save you from the wrath of God? Mo fẹ́ kó o mọ̀ pé I want you to know this. O ní láti jẹ nínú ètùtù tí Ọlọ́run fi ẹ̀jẹ̀ Jésù ṣe yẹn. That you must partake of that sacrifice that láìsí Jesus was made. ìtàjẹ̀sílẹ̀ For without the shedding of that blood, there is no remission of sin. Jésù Kristi ti tarí ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ gbé fún àwọn ènìyàn. Sacrifice his sins a for kò nílò ká tó máa tẹ̀jẹ̀ mìíràn sílẹ̀ mọ́. And since that time we do not need any other sacrifice. A kò nílò láti máa rúbọ ẹran fún Ọlọ́run kankan mọ́. We don't have to sacrifice any other thing unto God. Ẹ̀jẹ̀ Jésù tó fún gbogbo ènìyàn. The blood of Jesus is enough for all men. Fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́. For anybody who will believe him. Ẹni tó bá gbàgbọ́ ni yóò là. Whosoever believeth in him shall be saved. Ẹni tí ò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Whosoever does not believe is damned already. Yóò mọ̀ pé ẹni tí ò bá gba ẹ̀jẹ̀ Jésù yẹn gbọ́ sẹ́. So if you do not accept the blood of Jesus, o gba ìtùtù t'Ọlọ́run ṣe fún àwọn ènìyàn gbọ́ nìyẹn. You have not accepted the sacrifice that God has done for man. O mú Ọlọ́run ló purọ́ nìyẹn. You have made God a liar. O sì máa jẹ̀bi ẹ̀jẹ̀ Jésù. And God, the Bible says you shall be guilty of the blood of Jesus. Ìyẹn pé o pẹ̀lú àwọn tó ń pa Jésù nìyẹn. That is, you are like unto those that killed Jesus. Tàbá ṣètùtù fún ẹnìkan. For when when a sacrifice is made, tá a sọ pé a ti ṣètùtù náà wá jẹ inú ètùtù yìí o. And we are calling people to partake of that sacrifice. Ẹni tá a ṣètùtù fún tó sọ pé òun ò jẹ. If the person says, I'm not going to partake of that sacrifice, o mọ̀ pé ó ń tọ̀ máa kú nìyẹn. Then that person has discountenanced the sacrifice. Yóò sì kú ẹni tí ò tá a ṣètùtù fún ni. And he will die the death of an unredeemed. Díẹ̀ tá a fi ń sọ pé òun láti wá jẹ inú ètùtù tí Ọlọ́run ṣe fún àwọn ènìyàn. And that's why we are inviting you to come and partake of the sacrifice of Jesus. Hallelujah. Praise the Lord. Nípa ètùtù ẹ̀ṣẹ̀ Jésù yìí, ẹ̀jẹ̀ Jésù yìí sẹ́. For by the offering of the blood of Jesus, Jésù ti fún wa ní agbára. Jesus has given unto us power. Láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. To forgive sin. Ó sì sọ pé ká tún máa dárí ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tá a bá dárí ẹ̀ṣẹ̀ jì. And he says, whosoever will forgive sins. Ó ní ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ ẹni tá a bá àdásílẹ̀ ọ̀run. Whosoever sins are forgiven, they are also forgiven in heaven. Ẹ̀ṣẹ̀ ẹni tí a bá sì mú kúrò lé ọ̀run náà ni. Whosoever sins are not forgiven are not forgiven also. Hallelujah. Praise the Lord. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi sẹ́. My friends, wọ́n á fẹ́ kó mọ̀ pé. I want you to know this. Agbára wà nínú ẹ̀jẹ̀ Jésù. That there is power in the blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù ló túnbọ̀ ń dáàbò bo àwa ènìyàn kúrò nínú ìbínú àwọn ọ̀tá. It is this blood of Jesus that protects us from the angers of our enemies. Ìjẹta kọ́kọ́ ṣàlàyé ohun tí ẹ̀jẹ̀ Jésù jẹ́ fún ẹnìyẹn. That's why we explain first what the blood of Jesus is. Tí àwọn ètèṣù àbí ẹ̀ṣẹ̀ àbí àwọn ọ̀tá kan bá fẹ́ gbógun tì ní. For if the devil or any enemy wants to fight against one, bóyá àwọn oṣó kan àbí àwọn àjẹ́ kan tó bá fẹ́ gbógun tì ní. Perhaps there are witches and wizards who wants to fight against one. Tá a bá ti fi ẹ̀jẹ̀ Jésù búra wa. Once we use the blood of Jesus to protect ourselves, agbára oṣó àti agbára èṣù lágbára lórí wa rárá mọ́. The powers of witches and wizards do not have any power over us anymore. Wà ní èyí ti rí bẹ́ẹ̀. Why is this so? Nítorí pé. Because. Èṣù ní agbára láti fi ìyà jẹ ènìyàn lórí ayé yìí. The devil has no power to punish any man in this world. Èṣù kò ní àṣẹ láti fi ìyà jẹ ẹnikẹ́ni sẹ́. He has no power to punish any man in this world. Ẹ̀ṣẹ̀ ni èṣù ń gbà fìyà jẹ ènìyàn. The only way that the devil punishes man is by tricking them to sin. Ẹnikẹ́ni tó bá ṣì ń jingin inú ẹ̀ṣẹ̀, èṣù ní ààyè tó láti fìyà jẹ òǹtọ̀hún. And whosoever is living in sin, the devil has a right to punish him. Ẹ̀ṣẹ̀ dàbí
For sin is like unto. Ó dàbí àìmọ́ ènìyàn. It's like unto an uncleanness in the body of man. Ibi tí àìmọ́ bá wà ní èṣù lè fọwọ́ kàn. Wherever there is uncleanness, that's where Satan can touch. Ibẹ̀ náà ni gbogbo àwọn àjẹ́ yẹn lè lù. And that is where all those witches and wizards can be. Ṣùgbọ́n nígbà tá a bá ti fẹ̀jẹ̀ Jésù bo ara wa. And when we have covered ourselves with the blood of Jesus. Tá a bá ti sọ pé ẹ̀jẹ̀ Jésù Kristi gbà wá là. And we claim and believe that this blood of Jesus is our salvation. Tá a bá ti fẹnu wa sọ pé ẹ̀jẹ̀ Jésù ni ìgbàlà wa. And we confess that the blood of Jesus is our salvation. Àwọn àjẹ́ àwọn èṣù àti àwọn ẹ̀mí èṣù wọ̀nyẹn. Wizards, demons, wọn ò ní àṣẹ láti fọwọ́ tọ́ wa àbí kọ́ kàn wá rárá mọ́. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n tọ́ Olódùmarè ní ìbínú rẹ̀ ni. Then they are touching the living God. Ẹni tó kọlù wá kọlù Olódùmarè. And whosoever falls upon the living God. Ẹni tó kọlù wá kọlù Jésù. Hallelujah. Praise the Lord. Ẹni tó bá kọlù wá sẹ́. Whosoever falls upon us. Ó ń kọlù Jésù Kristi. Then is falling upon Jesus. Bẹ́ẹ̀ sì sọ pé òun ni òkúta náà. And the Bible says he is the rock. Ẹni tí ó bá kọlù òkúta yìí sẹ́. Whosoever falls upon the rock. Ó ń tọ̀ yóò wómúwómú ni. Shall be broken to pieces. Ẹni tí òkúta Jésù yìí bá sì kọlù. And if this rock falls upon any man. Ó ń tọ̀ yóò kúnná lẹ́bẹ́lẹ́bẹ́ shall be ground to powder. Hallelujah. Praise the Lord. Díẹ̀ díẹ̀ Jésù fi ń dáàbò This wá is ni. why the blood of Jesus is for our Èṣù protection. lágbára láti fìyà jẹ And ènìyàn Satan has no mọ́. power to Nígbà punish tá a bá ti wà lé abẹ́ ẹ̀jẹ̀ man. Any Jésù. man that is under the blood of Jesus. Torí pé nígbà tá a bá ti fẹ̀jẹ̀ Jésù bora wa bẹ́ẹ̀ sẹ́. Because once we've covered ourselves with the blood of Jesus. Ọlọ́run ti kò rí ẹ̀ṣẹ̀ wa mọ́. God does not see our sin anymore. Ẹ̀ṣẹ̀ wa ti di ìmúkúrò Our pátápátá. sins have been taken away completely. Inú Ọlọ́run ti yọ́ sí wa. And God is we are at peace with God now. Tí Ọlọ́run bá wá yọ́nú sí ẹ ta ni ó lè dojú ìjà kọ ẹ. If God is at peace with you, who can be against Tí Ọlọ́run you? bá ti wá yọ́nú sí ẹ ta ni èṣù náà tó lè Who fìyà is jẹ. the devil to come and punish Díẹ̀ tí you? ẹ̀jẹ̀ Jésù fi lágbára nìyẹn. And that is why there is power in the blood of Jesus. Hallelujah. Praise the Ilé Lord. ìmú mi rántí ọjọ́ kan. This reminds me Tí ọ̀gbẹ́ni kan tí ọmọ rẹ̀ ń ṣàìsàn. of somebody whose son was sick. Ìkan náà ara wa náà tó gba Jésù gbọ́ ni o. It is one of those of us who believe Jesus. Ọ̀gbẹ́ni náà sì gbé ọmọ rẹ̀ náà lọ́wọ́. And the person took up his Ó sì child. bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀jẹ̀ Jésù. And he continued to say the blood of Ẹ̀jẹ̀ Jesus. Jésù rọmọdé Plead padà. the blood of Ẹ̀jẹ̀ Jesus. Jésù rọmọdé padà He sẹ́. continued to say the blood of Jesus redeem and Lọ́gán save this lójú child. ẹsẹ̀. And instantly Lọ́mọ rẹ̀ ara ọmọ rẹ̀ sì dá. the child was Ilé made ìlànà sọ fún well. arákùnrin And that àtàrábìnrin. is why we say, Agbára wà nínú ẹ̀jẹ̀ that there Jésù is sẹ́. power in the blood of Agbára yìí ni Jesus. a fẹ́ fi hàn ọ́ lónìí And that is the sẹ́. power we have A been sì sọ showing pé you kí wọ́n náà wá gba today. Jésù And lénìí. we are saying you come and believe Ǹjẹ́ o Jesus. fẹ́ ní Jésù náà? Do you want to Ǹjẹ́ o accept fẹ́ wà lábẹ́ Jesus? ẹ̀jẹ̀ Do Jésù you want to yìí? be under this blood Tẹ́lẹ̀ of bá ká Jesus? gbàdúrà fún ẹ. Bow down, we Wá shall gba pray Jésù for you. lénìí. And Sọ accept pé Jesus Jésù ọmọ today. Ọlọ́run. Say, Jesus, Mo Son gbà of ẹ́ God, gbọ́. I Wá believe fi you. ẹ̀jẹ̀ rà mí náà padà Come lénìí. and redeem me with your Má jẹ́ kí n blood. dẹ́ṣẹ̀ mọ́. Don't let me sin Fún mi ní ẹ̀mí anymore. mímọ́ rẹ. And give me your Holy Spirit. Àmín. Amen. Ní orúkọ Jésù. In the name of Olúwa gbàdúrà Jesus, fún gbogbo àwọn tó ń gbọ́ Lord, iṣẹ́. we pray